kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òjò. Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmì lénìí. Lórí ètò Kò Sí Mìmì lénìí, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí ẹ fi pa wá mọ́, tí ẹ fi mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. A dúpẹ́ tí ẹ mú wa la ògbólógbòó oṣù méje kọjá. A sọ wípé ní gbogbo ọjọ́ tá bá ti rí oṣù tuntun, a sọ wípé ẹ ṣé Ọlọ́run, ẹ ṣé. Ní gbogbo ìgbà tá bá ti rí oṣù tuntun, a sọ wípé ẹ ṣé Ọlọ́run, ẹ ṣé. Olùpamọ́ wa ẹ ṣé o, aláàbò wa ẹ ṣé o. A sí lọ́gbà wèrè, a sí lọ́gbà ẹ̀wọ̀n, a sí nílé ìwòsàn, a sí ní àgọ́ àwọn agbénipa, a sí ní àgọ́ àwọn agbénipamọ́, a sí ní àgọ́ àwọn agbéniṣòwò, a sí ní àgọ́ àwọn agbénigba owó. Ọlọ́run a mọ rírì yín o. Àwọn tó wà lágọ̀ọ́ wọn náà a fi yọ̀ wọ́n o, a fi ń gborúkọ ẹ̀yin Ọlọ́run ga ni o. A sì mọ̀ wípé ẹ̀yin Olúwa yóò tú wọn sílẹ̀, ẹ ó tú wọn sílẹ̀ bí ẹ ti tú kẹ́tẹ́kẹ́tẹ́ ẹni àti ọmọ rẹ̀ sílẹ̀ lọ́wọ́ àwọn tó so mọ́lẹ̀. A gbàgbọ́ pé ẹ ó tú wọn sílẹ̀. A fi ògo ìyìn àti ọlá forúkọ yín. Olú ẹ gbọ́ ọpẹ́ wa, Olú ẹ gba ìyìn wa, ọpẹ́ àti ìyìn wa kó ṣe ìtẹ́wọ́gbà. Ètò Kò Sí Mìmì lénìí bó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, Ọlọ́run má jẹ́ kó gba tòsí jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere. Jésù Olúwa wa, àmín. Kí ni àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí? Lórí ètò Kò Sí Mìmì lénìí, àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́, ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́. A ó mú Bíbélì kíkà wa nínú ìwé Kíróníkù kínní, orí ìkẹtàdínníọgbọ̀n, ẹsẹ̀ ìkọkànlá. Ìwé Kíróníkù kínní, orí ìkẹtàdínníọgbọ̀n, ẹsẹ̀ ìkọkànlá, tí ó kà báyìí pé olórí ogun kẹjọ fún oṣù kẹjọ ni Ṣebekai ará Husati ti àwọn ará Serahi 12,000 ni ó sì wà nínú ẹgbẹ́ tirẹ̀. Olórí ogun tí ń ṣe oṣù kẹjọ, orúkọ rẹ̀ ni olórí ogun tí ń ṣe oṣù kẹjọ, orúkọ tiẹ̀ ni Ṣebekai. Tí a bá wo Ṣebekai yìí, Ṣebekai jẹ́ ẹni tí Ọlọ́run tì lẹ́yìn, ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́. Ìtumọ̀ orúkọ yẹn nìyẹn. Ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́, ẹni tí Ọlọ́run tì lẹ́yìn, ẹni tí Ọlọ́run gbéró, ẹni tí Ọlọ́run tì lẹ́yìn tó dúró gbẹngbẹng sẹ́yìn ẹ̀, ẹni tí Ọlọ́run gbéró. Tí a bá ka ìtàn Ṣebekai yìí, níbi tó lágbára tó, torí pé Ọlọ́run tì lẹ́yìn. Dáfídì bí ó ti lágbára tó, ó fa kìnìún ya, ó fa àmọ̀tẹ́kùn ya, ṣùgbọ́n òmíràn kan ṣoṣo ni Dáfídì pa, ìyẹn Gòláyátì. Òmíràn kan ṣoṣo tí Dáfídì pa nìyẹn, gẹ́gẹ́ bí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. Ṣùgbọ́n nínú ìtàn Ṣebekai yìí, nínú ìtàn rẹ̀, òun pa odidi òmíràn méjì. Ó pa odidi òmíràn méjì nítorí pé Ọlọ́run tì lẹ́yìn, nítorí pé Ọlọ́run gbéró, nítorí pé àtìlẹ́yìn Ọlọ́run ó wà pẹ̀lú rẹ̀. Ọlọ́run gbéró, Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ̀, ó ṣe onígbọ̀wọ́ rẹ̀. Kí ni ó ṣe wá jọmọ́ ohun tí a fẹ́ gbéyẹ̀wò? Nítorí pé ìbẹ̀rẹ̀ oṣù tuntun la wà yìí, oṣù kẹjọ, ìbẹ̀rẹ̀ rẹ̀ la wà yìí. Jẹ́ kí Ọlọ́run gbé ọ ró, jẹ́ kí Ọlọ́run tì ọ lẹ́yìn, jẹ́ kí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ. Onígbọ̀wọ́, jẹ́ kí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ. Olórin kan kọrin tó sọ wípé onídúró mi ẹ ṣé o, agbẹjọ́rò mi ẹ ṣé o, onígbọ̀wọ́ mi ẹ ṣé o. Onígbọ̀wọ́, tí Ọlọ́run bá ṣe onígbọ̀wọ́, ojú ò ní tì ọ́. Àkọ́kọ́, tí Ọlọ́run bá ṣe onígbọ̀wọ́, Ọlọ́run ò ní jẹ́ kójú kó tì ọ́. Ẹni tí Ọlọ́run bá ṣe onígbọ̀wọ́ rẹ̀ kò ní jákulẹ̀, kò ní rí ìjákulẹ̀. Fún àpẹẹrẹ, ọdún mélòó kan sẹ́yìn, Daddy G.O, Pastor Yèyé Adébóyè, wọ́n sọ nǹkan kan tó ṣẹlẹ̀ sí àwọn. Wọ́n ní nígbà yẹn scarcity of fuel wà. So àwọn ti fọkàn sí pé àwọn ń bọ̀ láti, mi ì mọ ibi tí wọ́n ti ń bọ̀, ibi tó ti ń bọ̀ jìnnà. Wọ́n wá nígbà táwọn dé Ọ̀rẹ́, bóyá àti East náà ti ń bọ̀, pé àwọn ti fọkàn sí pé táwọn bá máa dé Ọ̀rẹ́, àwọn máa rí epo rà. Wọ́n drive, wọ́n dé Ọ̀rẹ́ pẹ̀lú epo tó ti kanlẹ̀. Epo wọn ti kanlẹ̀, ó ti ń taná, ó ti kanlẹ̀, ó ti ń taná. Reserve náà máa ń pè é, reserve.
reserve, epo yẹn ti wọ reserve, ó ti wọ bílíntín nínú ọkọ̀ wọn. Wọ́n wá dé ẹ̀rẹ̀ káwọn repo, wọn repo rà. Olúwa, ọ̀rẹ́ ni mo wà yìí, mi ò repo rà, kí ni mo ṣe fẹ́ ṣe? Ẹ̀mí Ọlọ́run wá kọ sí wọn pé ìgbà tó ti repo rà lọ́rẹ̀ báyìí, ìwọ ṣáà bójú ẹ̀ kúrò, máa drive mọ́tò yẹn lọ, má wojú dashboard, má wo ibi tépo wà, máa lọ, èmi fúnra mi ni màá ṣe onígbọ̀wọ́ rẹ dé ìlú Èkó. Ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ ni mò ń sọ fún ẹ nípa rẹ̀. Ọlọ́run ṣe onígbọ̀wọ́ Daddy G o láti east títí tí wọ́n fi drive, títí tí wọ́n fi dé Mushin náà làwọn ń gbé ńgbà yẹn. Wọ́n fi epo bínítí tó ṣẹ́kù sínú mọ́tò wọn, wọ́n sì fi gbé ọkọ̀ wọn láti east títí tí wọ́n fi dé ìlú Èkó. Wọ́n tún dé ìlú Èkó, wọ́n tún gbé dé Mushin. Nígbà tí wọ́n wá drive dé Mushin tí wọ́n paná mọ́tò gbẹ̀. Ṣùgbọ́n nítorí wọ́n gba ìtọ́ni ni o, tó bá jẹ́ pé wọ́n lọ wojú dashboard yẹn, ó ṣeé ṣe kí ẹ̀rí yẹn kó má kún. Ṣùgbọ́n wọ́n wojú dashboard yẹn nítorí ẹni tó bá fẹ́ kí Ọlọ́run kó ṣe onígbọ̀wọ́ òun, ó gbọ́dọ̀ gbọ́ ìtọ́ni tí Ọlọ́run sọ fún wọn ni pé má wojú dashboard yẹn o, ìwọ ṣáà máa drive lọ. Wọ́n dẹ̀ fi epo tó ṣẹ́kù yẹn kékeré, epo bínítí, wọ́n fi gbé mọ́tò yẹn dé Mushin. Nígbà tán dé Mushin tán wá paná, tán wá wojú dashboard tán start mọ́tò, kò start mọ́. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ nìyẹn. Ìkejì, ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́, a gbọ́ ìtàn yìí, àwọn tó súnmọ́ bàbá alábòjútó the Redeemed Christian Church of God, bàbá Akíndáyọ̀mí, blessed memory, àwọn ló sọ ìtàn yẹn tó sọ fún wa. Wọ́n ní pé bàbá Akíndáyọ̀mí, Ọlọ́run sọ fún bàbá pé sọ fún ìyàwó ẹ pé àwọn fẹ́ surprise ẹ, àwọn fẹ́ ṣe onígbọ̀wọ́ fún ẹ. Tó bá ti fẹ́ bu ọbẹ̀ nínú pọ́ọ̀tù, kó má wo inú pọ́ọ̀tù yẹn, kó wá wo nǹkan tóun máa ṣe. Ìyàwó wọn, ìyẹn ìyàwó bàbá Akíndáyọ̀mí, wọ́n ní kó máa bu ọbẹ̀ nínú pọ́ọ̀tù yẹn, but kó má wo inú pọ́ọ̀tù yẹn o, kó máa bu ọbẹ̀. Ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ̀ ni mò ń sọ fún ẹ yẹn. Ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ̀, nítorí pé Ọlọ́run fẹ́ yà wọ́n lẹ́nu, ó fẹ́ ṣe onígbọ̀wọ́ wọn. Ṣé ẹ mọ̀, nígbà tí bàbá wa sọ fún màmá o, tó o bá ti fẹ́ bu ọbẹ̀ nínú pọ́ọ̀tù yìí o, má wo inú ẹ o, ìwọ ṣáà máa bu ọbẹ̀ ní tiẹ̀ ni, ṣùgbọ́n má wo inú pọ́ọ̀tù yẹn. Màmá sì gbọ́rọ̀ sí bàbá lẹ́nu. Mo sọ wípé ẹni tó bá fẹ́ kí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ òun, ó gbọ́dọ̀ gba ìtọ́ni tí Ọlọ́run fún bàbá nìyẹn. Sọ fún màmá pé tó bá ti ń bu ọbẹ̀ nínú pọ́ọ̀tù yẹn, má wo inú ẹ̀. Màmá sì ń bu ọbẹ̀ nínú pọ́ọ̀tù lóòótọ́, kò wo inú ẹ̀. Tí màmá bá ti fẹ́ bu ọbẹ̀, màmá ya kọjú sẹ́gbẹ̀ẹ́, màmá máa á fi síbí, á fi bu ọbẹ̀ sí inú àwo. Nígbà tí màmá bá máa bu ọbẹ̀ lọ́jọ́ míì, á bá chicken bẹ̀. Tó bá máa padà débẹ̀ bù ní ọjọ́ kejì, ó lè bá goat meat, á bù jáde. Nígbà tó bá máa padà bu ọbẹ̀ nígbà míì, á bá ẹran ẹja tútù, ẹja òmóòyò. Nígbà tó bá máa, the same pot ni mò ń sọ yìí o, ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ ẹ̀. Nǹkan tí Ọlọ́run lè ṣe tó ṣe gan ni mò ń sọ fún wọn pa rẹ̀ yìí. Nígbà tí màmá bá máa padà débẹ̀ nígbà míì, ó lè bá ẹja aláràn. Nígbà tó bá tún máa padà débẹ̀ nígbà míì tó bá máa bù míì, á bá ẹran díndín, ẹran tó ti dín tó ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀. Màmá bù. Nígbà míì tí màmá bá fẹ́ bu ọbẹ̀, á bá bọ̀kọ̀tọ̀. Oríṣiríṣi ni màmá ń bù jáde nínú pọ́ọ̀tù yẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé mo sọ pé ẹni tí Ọlọ́run bá máa ṣe olùtọ́ni ẹ̀, ó gbọ́dọ̀, ẹni tí Ọlọ́run bá máa ṣe onígbọ̀wọ́ ẹ̀, ó gbọ́dọ̀ gba ìtọ́ni. Màmá gba ìtọ́ni. Bí màmá ṣe ń bu ọbẹ̀, kò wo pọ́ọ̀tù yẹn o, títí ó wá dọjọ́ kan. Mo mọ̀ pé tó bá jẹ́ pé ìwọ àti èmi náà á ṣe nǹkan tí màmá ṣe. Màmá ní pọ́ọ̀tù yìí láti ìgbà tí mo ti ń bọ ọbẹ̀ ń bẹ, oríṣiríṣi ni mò ń bù, àwọn wo ló wá kó sínú ọbẹ̀ yìí? Màmá wa fẹ́ wá fín ìdí kókò, ìdí Ọlọ́run tá a lè rí, nítorí àná ṣe pé ní àwa má rí ìdí. Ọjọ́ tí màmá fẹ́ wá fín ìdí kókò, tí màmá ti wọjú wo pọ́ọ̀tù, ọjọ́ yẹn ni ọbẹ̀ ti gbẹ, pọ́ọ̀tù sì gbẹ, kò sọ́bẹ̀ inú ẹ̀ mọ́. Nítorí ẹ̀ mo sọ fún ẹ pé o gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń gba ìtọ́ni tó bá fẹ́ jẹ́ kí Ọlọ́run kó ṣe onígbọ̀wọ́ ẹ̀. Ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ ẹ̀ ni mo sọ fún ẹ yẹn. Ìkẹta, ó ní pásítọ̀ yìí wòlíì, ó wá fẹ́ lọ sórí òkè. Nígbà tó fẹ́ lọ sórí òkè, ẹni tí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ ẹ̀ ni mo sọ fún ẹ. Nínú ayé tá a wà yìí ni mò ń sọ fún ẹ nǹkan tó ṣẹlẹ̀, nítorí pé Ọlọ́run ṣe onígbọ̀wọ́ àwọn yẹn. Tó fẹ́ lọ sórí òkè, wá sọ fún àwọn ọmọ pé òkè, ẹ̀yin ọmọ,
ẹ gbà búrẹ́dì lélẹ́yìí òní búrẹ́dì yẹn máa jẹ́ títí tí màá fi dé. Àwọn ọmọ ní bàbá ẹ fẹ́ lò ọ̀sẹ̀ méjì 14 days lórí òkè, ẹ gbé búrẹ́dì kan fún wa ní ká máa jẹ́ tẹ́ fi máa dé, báwo ló ṣe é ṣe? Bàbá ní àní búrẹ́dì tí mo gbé sílẹ̀ yìí títí tí màá fi dé, kódà èmi gan màá tún dé màá wá jẹ nínú búrẹ́dì yẹn. Ìtọ́ni Ọlọ́run ti sọ fún bàbá yẹn pé sọ nǹkan tí mo ní kó sọ fún àwọn ọmọ yìí, ó sì sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn wò pé búrẹ́dì tí bàbá yìí gbé ńlẹ̀ yìí tó tún sọ pé òun máa dé wá bá, mélòó ni búrẹ́dì for 14 days, kí ni búrẹ́dì yìí ṣe máa yó wa? Àwọn ọmọ yẹn ṣẹ̀gbà wọ́n gbà sí bàbá wọn lẹ́nu torí wọ́n jẹ́ àwọn ọmọ kékeré ni wọ́n gbà. Bàbá bá lọ, tí àwọn ọmọ bá ti jẹ búrẹ́dì tán bá ti lọ, ṣùgbọ́n bàbá yẹn sọ fún wọn wípé búrẹ́dì yìí o tẹ́ bá ti ń jẹ ẹ máa rí dájú pé ẹ ń ṣẹ́ díẹ̀ kù sínú, ẹ má jẹ gbogbo ẹ̀ tán pátápátá, ẹ máa ṣẹ́ díẹ̀ kù sínú láìlọ́n yẹn, ẹ fi sílẹ̀ sí orí tábìlì ibi tí mo gbé sí yẹn, má gbé kúrò ńbẹ̀. Àwọn ọmọ yẹn tán bá ti jẹ búrẹ́dì tán wọ́n á ṣẹ́ díẹ̀ kù sínú láìlọ́n, wọ́n á gbé sórí tábìlì, àwọn wá lọ. Tó bá tún fi máa padà dé ìdí tábìlì, búrẹ́dì á tún ti di odidi padà síbẹ̀, wọ́n á tún jẹ, wọ́n á tún lọ, wọ́n á ṣẹ́ díẹ̀ kù. Tó bá tún fi máa padà dé, búrẹ́dì odidi á tún ti wà ńbẹ̀. Bí búrẹ́dì ṣe wà ńbẹ̀ títí tí bàbá wọn fi lọ sórí òkè tó fi padà dé nìyẹn. Nígbà tí bàbá wọn dé, bàbá yẹn sì bá búrẹ́dì yẹn náà ńbẹ̀ lódidi. Ṣé ẹ mọ̀ pé bàbá yẹn sọ kó tó lọ pé òun padà bọ̀ wá jẹ nínú búrẹ́dì yẹn? Bàbá yẹn sì dé lóòótọ́, ó bá búrẹ́dì yẹn lódidi, òun náà jẹ ńbẹ̀. Ṣùgbọ́n nígbà tí bàbá yẹn máa jẹ, wọ́n á parí gbogbo búrẹ́dì yẹn, bí búrẹ́dì ò ṣe wà bí ẹ̀ mọ́ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé Bíbélì sọ pé bí ó ti rí, bí ó ti ṣẹlẹ̀, bí ó ti wà ní àtètèkọ́ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni yóò sì máa rí. Orin kan náà wà tí a máa ń kọ wá sọ wípé agbára ń bẹ bí ìtàtijọ́, àwa la ò sin bàbá bí ìtàtijọ́. Ó ní òwe kan náà tí wọ́n máa ń pa ní Yorùbá, wọ́n ní ológun giant warrior tó lọ sójú ogun tó kó ìkógun, ó délé, bó ṣe délé tó ní kó ń wọlé, ó mú adìyẹ, gbogbo àwọn ọmọ adìyẹ tó rí, ó tẹ̀ wọ́n pa, ó tẹ ọmọ adìyẹ bíi 10 pa. Nígbà tó wá ta ọmọ adìyẹ 10 pa tó wá wọlé, tó wá fẹ́ ròyìn pé lágbájá tó dé látojú ogun yìí o, ó kó ẹrú, ó pa lọ́tùn, ó pa lósì. Àwọn èèyàn á sọ pé wò ó má ròyìn, bójú ò bá tó eléyìí tó ṣiṣẹ́ lójú ogun, eléyìí tó ṣe ń lé tó tẹ ọmọ adìyẹ 10 pa yójú wá tó, a ti mọ̀ wípé ó ti dára lójú ogun. Tá a bá Bíbélì àsì ń bẹ̀ ńgbà wọn kọ, àwa ò sí ń bẹ̀. Ṣùgbọ́n nígbà nínú ayé tá a wà yìí, aṣáàrí eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, 3 ni mo ti sọ fún wa tó ṣẹlẹ̀ nínú ayé tá a wà yìí, tó dẹ̀ jẹ́ pé àwọn tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ nínú wọn ó sì wà nínú ayé tá a wà yìí. Mo gbọ́ ìtàn obìnrin kan náà tí wọ́n sọ wípé ó fẹ́ so oúnjẹ, kò wá sí, ó fẹ́ dín, ó dà pé ó fẹ́ dín nǹkan, kò wá sí òróró tó máa fi di. Ẹ̀mí Ọlọ́run wá mínísítà sí pé òróró tó wà lọ́wọ́ ẹ̀ yìí rọra dà sí orí iná, ṣí gáàsì, gbé sórí iná, wá àwọn fry pan tí ó máa ń ní ẹnu bí ìgbà téèyàn bá fẹ́ rọ nǹkan kúrò nínú ẹ̀, tẹ́nu ẹ̀ máa ń ṣe ṣóṣóróṣó yẹn bíi funnel, bí ẹnu àtìrọ. Ibi ẹnu àtìrọ yẹn wá abọ́ kó gbé síbẹ̀, ìwọ fi sílẹ̀ kúrò ńbẹ̀. Òun wá gbé òróró níwọ̀nba tó níyẹn, ó gbé sórí iná, ó wá gbé abọ́, ó gbé tì í síbẹ̀. Òróró yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sun, ó dẹ̀ ń dà láti bí ẹnu funnel yẹn wá ń dà sínú abọ́ tó wà ńlẹ̀. Abọ́ tó wà ńlẹ̀ yẹn dẹ̀ kún, òróró dẹ̀ tún kúnnú pọ́ọ̀tì tó gbé sórí iná. Ẹni tó ṣẹlẹ̀ sí náà ló sọ eléyìí gẹ́gẹ́ bí ẹ̀rí. Tá a bá ka Bíbélì, tá a ka Bíbélì tá a sí ńbẹ̀ ńgbà tó ṣẹlẹ̀, nígbà tí Ọlọ́run tó sọ pé kólòbó òróró ò ní gbẹ, àpò ìyẹ̀fun ò ní ṣòfò, a sí ńbẹ̀, a kà nínú Bíbélì ni. Eléyìí tá a wá rí lójú wa, eléyìí tó ṣẹlẹ̀ sí bàbá Akíndayọ̀ mi ńkọ́, tíyàwó wọn ń bu oríṣiríṣi nínú pọ́ọ̀tì. Eléyìí tó ṣẹlẹ̀ sí Daddy G òun kọ́, tó gbé epo tó ti tán, ìràlẹ̀ epo láti east tó gbé dé Èkó ńkọ́. Eléyìí tí ó ṣẹlẹ̀ ńkọ́ tí mo tún sọ wípé búrẹ́dì, ẹni tó lọ sí búrẹ́dì tó lọ sí orí òkè tó gbé búrẹ́dì sílẹ̀, tó tún padà wá bá búrẹ́dì tó tún gbé sílẹ̀ lẹ́yìn ìgbà táwọn ọmọ yẹn jẹ ìyẹn tún kọ́. Tí Ọlọ́run bá ti ṣe onígbọ̀wọ́ rẹ, á dìde sí ẹ̀,
á tọ́ ẹ gbogbo ibi tó dí gàgà lójú àwọn ènìyàn ọ̀nà á là fún ọ nítorí pé á fún ẹ ní ìlànà á fún ẹ ní ìtọ́ni. Ìṣòro kan dé sí Nàìjíríà ní ìgbà kan tó jẹ́ pé àwọn ènìyàn ò lè péjọpọ̀ ẹ̀rù ti ń ba gbogbo àwọn ọmọ Ọlọ́run pé Daddy o ṣé a máa lè ṣe convention báyìí ní ọdún náà lọ́hùn. Daddy o sọ pé Ọlọ́run ò sọ fún mi pé Nàìjíríà máa dàrú, Ọlọ́run ò dẹ̀ sọ fún mi pé a ní ṣe convention. A ṣe convention o, gbogbo wa ṣe àjọyọ̀ àjọ ayọ̀ nítorí pé Ọlọ́run ń tọ́ wọn, Ọlọ́run ṣe onígbọ̀wọ́ wọn. Ìwọ náà gẹ́gẹ́ bí ẹnìkan jẹ́ kí Ọlọ́run ṣe onígbọ̀wọ́ rẹ. Gbogbo wa la rántí ìtàn ọmọ tí màmá ẹ̀ ń nà tó ní mommy please calm down. Ṣé ẹ rí pé nítorí pé Ọlọ́run ṣe onígbọ̀wọ́ ọmọ tó sọ pé calm down ọmọ yẹn ó gba scholarship in many places, wọ́n fún ní scholarship nítorí Ọlọ́run ṣe onígbọ̀wọ́. Ìwọ àti èmi náà á nílò ìgbọ̀wọ́ Ọlọ́run pàápàá jùlọ nínú oṣù tá a wà yìí. Jẹ́ ká sọ fún Ọlọ́run pé bàbá mi ṣe onígbọ̀wọ́ mi níbi tí mi ò ti léèyàn, Olúwa ṣe onígbọ̀wọ́ mi níbi tí mi ò ti lóhùn ọ̀rọ̀, Olúwa ṣe onígbọ̀wọ́ mi níbi tí n kò ti lágbára, Olúwa ṣe onígbọ̀wọ́ mi. Bàbá mi dìde ṣe onígbọ̀wọ́ mi, ran ayé mi lọ́wọ́ ṣe onígbọ̀wọ́ mi, jẹ́ kí ayé mi kó fọhùn lókè. Olúwa ràn mí lọ́wọ́ níbi tí mi ò ti lágbára, níbi tí mi ò ti léèyàn, Olúwa ṣe onígbọ̀wọ́ mi, ṣe onígbọ̀wọ́ ìdílé mi, ṣe onígbọ̀wọ́ ẹbí mi nínú oṣù kẹjọ yìí. Ìrànlọ́wọ́ tí ayé mi nílò, Ọlọ́run dìde kó gbé fún mi, gbélé mi lọ́wọ́. Olúwa dìde kó ṣe onígbọ̀wọ́ mi, kó lọ tọ́ gbogbo àwọn olóore mi lọ, kí wọ́n dìde kí wọ́n fore wá mi rí. Ohun ayọ̀ tí mo ti ń lé fọ́jọ́ pípẹ́, Olúwa gbélé mi lọ́wọ́ nínú oṣù yìí, gbélé mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa, àmín. Olóbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí lẹ́nu. Nígbà tí a tún máa pàdé iná ò ní tán oyin o. Ẹ bá mi share program yìí pẹ̀lú àwọn ènìyàn kí wọ́n lè fi gba àdúrà. Bá a ṣe rí ìbẹ̀rẹ̀ oṣù yìí bẹ́ẹ̀ la máa rí òpin rẹ̀. Àní fẹnikẹ́ni ṣàwátì nínú gbogbo wa. Jésù Olúwa wa, àmín. Iná ò ní tán oyin o. Ó dàbọ̀.